anyone tó bá ní contrary to nǹkan tí mo sọ yìí tó mọ̀ pé Àwùjalẹ̀ ti kú lọ́jọ́ méje sẹ́yìn tó dá lójú tó dẹ̀ mọ̀ pé àwọn aláwo ti wá gbé Àwùjalẹ̀ wọ́n ti yọ nǹkan ara ẹ̀ tó mọ ibi tí wọ́n ti yọ lé ìdìbò tí wọ́n ti yọ àwọn tó wà lórí ìdúró nínú àwọn ọmọ àbí àwọn olóyè tí wọ́n wà ń bẹ̀ nígbà tí wọ́n ṣe àwọn ètùtù yẹn ó ní kí ẹni tòun kó bọ́ síta kó ṣe fídíò táwọn bá rí nígbà tó bá jẹ́ pé òótọ́ ni àmọ́ èyí ni kí ẹ lọ máa tún àtúbọ̀tán tí yín ti ẹ fi Àwùjalẹ̀ lẹ̀ pẹ̀lú Ọlọ́run ó ti tún ẹ̀yìn ara ẹ̀ ṣe ó ti prepare ara ẹ̀ Sunday Àwùjalẹ̀ jáde láyé tá a lọ síbẹ̀ tá a tó gbogbo ara wọn tá a ṣe gbogbo ẹ̀ nígbà tí a wá daṣọ bò wọ́n mo wá mọ̀ yọ ojú wọn sílẹ̀ nítorí pé ẹni tó bá máa wọlé kó lè mọ̀ pé Àwùjalẹ̀ ló wà bẹ́ẹ̀ ọmọ kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ìkan nínú àwọn òṣìṣẹ́ ó wà láti orí àkọ́bí yàtọ̀ sí prof tó jẹ́ second born tó wà l'Amẹ́ríkà tí ò lè mẹ́kẹ́ gbogbo wọn ló wà lórí ìdúró pátápátá wọ́n dẹ̀ ń sọ fún mi pé whatever it is láwọn bá sọ ẹ̀kí ọ̀gẹ̀dẹ̀ lásán ni wọ́n gbé sínú kòtò ẹ máa kú lọ́pọlọ ẹ máa kú láàkàyò ìtì ọ̀gẹ̀dẹ̀ náà máa kó sójà ní 100 làwọn bá wà Àwùjalẹ̀ kò sí ìrùkẹ̀rẹ̀ nínú yàrá kò sí ìlẹ̀kẹ̀ níbẹ̀ kódà kò sí àwọn ọ̀pá ṣẹ́gun gbogbo àwọn nǹkan tí mò ń kà yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé bóyá pé ọ̀rọ̀ ẹbọ àbí nǹkan kan kò sí rárá nígbà tá a di bàbá ní Islam ṣe ní ká di ọkùnrin láti dùn wọn a ò wọ aṣọ fún wọn. torí àwọn èèyàn tí wọ́n ní ìgbàgbọ́ òdodo la ṣe fẹ́ fún wọn ní àmì ìdánilójú wípé àgbé Àwùjalẹ̀ adi Àwùjalẹ̀ àgbé Àwùjalẹ̀ sínú kòtò gẹ́gẹ́ bí ìlànà tí mùsùlùmí kódà àwọn nǹkan tí ó máa yà yín lẹ́nu màá sọ nínú àwọn ọ̀rọ̀ yìí. now mo tún wá rí àwọn kan a lot of comments mo ti rí ṣùgbọ́n kì í ṣe gbogbo comment lèèyàn máa ń fèsì sí ṣé wọn díẹ̀ ní wípé àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ẹni tí ara ẹ̀ ò yá ó ń rẹ́rìn ẹni tó gbádùn wọ́n ń bá ẹni tára ẹ̀ ò yá rẹ́rìn ẹ̀rín ẹni tára ẹ̀ ò yá ló ran ẹni tára ẹ̀ yá nígbà tí ẹni tára ẹ̀ ò yá tó wá dákẹ́ ẹ̀rín ẹni tára ẹ̀ yá wá ń rẹ́rìn lọ tó yìn yọmi lójú ṣé wọn wípé tí ẹ bá wò ó dáadáa nínú àwọn méjèèjì ta ló ní ìdí láti wà ní psychiatric ta ló ń yẹ ẹni tó wọṣọ ni tí a mọ̀ wípé ẹni tó wà lára tiẹ̀ ojú ẹni tára ẹ̀ ò yá lọ ṣé rí àwọn question kan gbà míì question àwọn tó ń béèrè ìṣe ni wọ́n fẹ́ gbé èèyàn wá sí level wọn so ìdáhùn wa lórí àwọn irú question bẹ́ẹ̀ ó máa ikú ètí wa bákan náà so èèyàn ò ní wá sí level wọn so èyí tí èèyàn ń ṣe lè máa focus lórí ẹ̀ máa wá ṣe àwọn àlàyé kan ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn tó sọ yìí pé ṣé wọ́n ti bí mi nígbà tí Àwùjalẹ̀ lọ tó jẹ ọba tó lè tẹ̀ fún tó jọba bẹ́ẹ̀ ni wọn ò tí ì bí mi èèyàn kan ti ẹ̀ bẹ̀rẹ̀ pé ọmọ ọdún mélòó ni mí but bí mo ṣe wà yìí ó dá mi lójú pé mo ti lé lọ́mọ 50 ọdún so ìyẹn ṣùgbọ́n wọn ò tí ì bí mi lásìkò tó ṣe wípé Àwùjalẹ̀ ń kọ́ o tó jọba ṣùgbọ́n kọ́ ọmọdé ò bàbá tán àbá àrọ́bá bàbá tán pàápàá jùlọ ìtàn á máa dùn lẹ́nu ẹnu tí nǹkan ṣẹlẹ̀ sí nítorí pé lẹ́yìn sàlẹ̀kábàrú kalima àyànà ìròyìn kò tó àfojúbà ẹni tí ó ṣe wípé ó jẹ́ òun fún ara ẹ̀ ẹni tó joyè tí wọ́n lè tẹ̀ fún tí wọ́n ṣe gbogbo ẹ̀ fún nígbà tí wọ́n lè tẹ̀yàn fún ẹ wá gbọ́n tó sọ ẹ wo ìwé ọwọ́ mi yìí Àwùjalẹ̀ the autobiography of Aláyélúwà ọba Dr. S.K. Adétọ̀nà òun ni ìwé yìí Àwùjalẹ̀ publish ẹ̀ ní 2010 June 2010 ló jáde June tí ó jáde yẹn sí àsìkò tá a wà yìí ọdún 15 ni àbí Àwùjalẹ̀ tó kún gbà yẹn ọdún 15 sásìkò tá a wà yìí tí ò dẹ̀ sí yàn kankan tó kọ ìwé míì láti debunk nǹkan tí Àwùjalẹ̀ sọ fúnra rẹ̀ page 20 nínú ìwé yìí page 20 màá kàn tí Àwùjalẹ̀ tó sọ síbẹ̀ Àwùjalẹ̀ bẹ̀rẹ̀ báyìí pé as part of the coronation process lára àwọn ètò ìgbàdé ọba DODs ààfin attendants àwọn òdì tó máa ń wà ní ààfin embark on various rituals wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àwọn ètùtù that will lead to my installation as the Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land èyí tí àwọn ètùtù tí ó máa mú Àwùjalẹ̀ di ọba Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land ó wá ní personally ọba Dr. S.K. Adétọ̀nà ní sọ̀rọ̀ nígbà yóò wọ́n ní I can say here that there is nothing about these rituals that could not be made public ó ní ti tòun o gbogbo àwọn rituals tó ń ṣe yẹn gbogbo àwọn nǹkan tó sọ pé wọ́n ṣe ń bẹ̀ tí wọ́n lọ létẹ̀ fún ọ̀nà ògùn yẹn kò sí èyí tí wọn ò lè gbé síta gbangba nínú ẹ̀ kò sí. ṣùgbọ́n in fact many of these odis ó ní àwọn òdì wọ̀nyí yìí pé many of them ọ̀pọ̀lọpọ̀ wọn performing the rituals were themselves novice to the rituals wọ́n ní àwọn tó ń perform rituals yẹn tó ń ṣe ìtùtù yẹn àwọn fúnra wọn ò mọ ohun tí wọ́n ń ṣe wọn ò mọ they were novice. wọ́n ní and we're actually trying out their roles for the first time pé wọ́n ń ṣe roles wọ́n nǹkan tó ń ṣe yẹn for the first time náà máa kọ́kọ́ ṣe. It must be remembered that my predecessor pé tẹ́ ẹ bá rántí pé ẹni tí ó jọba síwájú òun Gbélégbùwà ascended the throne in 1933
gun orí ìtẹ́ ní 1933 and my ceremony was being conducted 27 years afterward. Ceremony pé Awùjalẹ̀ míì máa jẹ 27 years ni lẹ́yìn ìgbà tí Gbélégbùà tí ó gun orí oyè. Many of these oldies were at the sea to what to be done. Wọn ò mọ nǹkan tí wọ́n máa ṣe. Wọn ò mọ̀. So for many of them, it was all experimental and mostly guesswork. Wọ́n experiment ni guesswork ni ẹ̀já ká fi lè ṣe lé ẹ̀já ká kàn fi lè ṣe lé tí ò ní ìtumọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ṣé wọ́n wà mẹ́ẹ̀ nígbà tí wọ́n lè tẹ̀ fún Awùjalẹ̀ ló ń sọ̀rọ̀ bí báyìí. Ó wá sọ wípé all the secrecy gbogbo nǹkan tí wọ́n bò tí wọ́n sọ di tó ń gbé sí kọ̀rọ̀ yẹn láti maintain about the rituals gbogbo secrecy tí wọ́n ń ṣe pẹ̀lú ritual tí wọ́n ṣe pẹ̀lú ètùtù tí wọ́n ṣe yẹn was therefore as I saw it gẹ́gẹ́ bí Awùjalẹ̀ ní gẹ́gẹ́ bí àwọn ṣe rí fún ara wọn simply a ploy to extort money from the public ọ̀nà àti máa gba owó lọ́nà àìtọ́ lọ́wọ́ àwọn aráàlú ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ tí nǹkan kan bá wà bẹ́ẹ̀ tó bá ṣe pé lásìkò tí Awùjalẹ̀ kọ̀ọ̀kan tó bá ṣe pé nǹkan kan wà bẹ́ẹ̀ why tí wọ́n ṣe jáde against Awùjalẹ̀ now gbogbo haha everybody ń sọ káàkiri yẹn kò ní ìtumọ̀. Awùjalẹ̀ ni just as their fathers did before them ṣètúbọ̀ ọmọ sàn ní kókó bá yá ẹ̀ Awùjalẹ̀ ní ọ̀nà tí wọ́n fi ń gba owó lọ́wọ́ àwọn èèyàn ni gẹ́gẹ́ bí àwọn bàbá tó bí wọ́n ṣe ṣe káwọn náà pa òkè nǹkan ṣe náà fi lọ́rọ̀ lọ́wọ́. Mo ti ń sọ fún yín lọ́pọ̀lọpọ̀ gbà wípé tí ẹ̀yin burúkú yìí tẹ́ ẹ̀ bá dákẹ́ ẹ̀yin lè máa jẹ́ ẹ̀ṣẹ̀ tí rí ìwé yìí you can go and get it but don't get a pirated one. Wọ́n ní deliberately wọ́n mọ̀ made the rituals look very mysterious wọ́n mọ̀ jẹ́ kí gbogbo àwọn ètùtù tí wọ́n ṣe yẹn wọ́n gba bàrà ẹ̀ wọ́n sọ di ẹ̀rìmọ̀ lójú àwọn èèyàn. In my opinion Awùjalẹ̀ sọ pé nínú títà lọ́dọ̀ táwọn custom or tradition ìṣẹ̀ṣe àbí nǹkan kan should not be dominating the people but rather kò gbọdọ̀ máa jẹ́ pé nígbà tí a bá fẹ́ jọba ìṣẹ̀ṣe lè máa sọ pé kó máa dominate wọn rárá but rather ṣùgbọ́n nǹkan tó máa ń sọ ní pé people themselves should be creating the tradition and custom according to their needs. Nǹkan tí èmi bá ń ṣe tí mo ní ìgbàgbọ́ nípa ẹ̀ ìwọ̀n mùsùlùmí lè ní tó bá dé kìrìsìtẹ́nì náà lókàn tó bá ní ìgbàgbọ́ nípa ẹ̀ tó bá dé ìjà àwọn ti bí náà lókàn tó bá yẹ pé nǹkan tó wọ́n ní ìgbàgbọ́ nípa ẹ̀ nìyẹn ní ìdí oníkálukú ẹ ò gbọdọ̀ sọ pé òkè nítorí pé ẹ ti fẹ́ jọba torí ẹ̀ ń láti fi ṣẹ̀ṣẹ̀ jọba. Awùjalẹ̀ 15 years ago wọ́n ní Awùjalẹ̀ wá sọ pé as far as I am concerned ẹ máa bọ̀ I do not see any value in continuing to cloak the rituals in a mystical veil. Awùjalẹ̀ ní kò sí nǹkan kan tí òun ò rí ní ìdí fún pé ká ṣẹ̀ṣẹ̀ máa daṣọ kan aṣọ kan ká máa daṣọ gẹ̀rẹ̀gẹ̀ kan ká máa fi dàdúrà pa nǹkan kan lójú ẹ jẹ́ ká kaṣọ lójú ẹ kò sí nǹkan kan díẹ̀. Now nígbà tí ẹ̀yin sọ wípé ṣé mo wà ń bẹ̀ nígbà tí wọ́n lè tẹ̀ fún Awùjalẹ̀ mo ti hánsà ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìtì ọ̀gẹ̀dẹ̀ lásán ni wọ́n gbé sínú kòtò ẹ máa kú lọ́pọ̀lọ́ ẹ máa kú láàkàyò ìtì ọ̀gẹ̀dẹ̀ náà máa kó soldiers ní 100 láti wọ́n máa ṣọ́ ìtì ọ̀gẹ̀dẹ̀ náà máa kó àwọn DSS ìtì ọ̀gẹ̀dẹ̀ làwọn SSS máa ṣọ́ ìtì ọ̀gẹ̀dẹ̀ ní àwọn civil defence máa ṣọ́ ẹ máa kú láàkàyò tó ti láàkàyè ń kú ìtì ọ̀gẹ̀dẹ̀ náà máa ṣọ́. wọ́n wá ní kí ló tí wọ́n yá nígbà tí wọ́n ń wẹ̀ kí wọ́n yá bàbá tí nígbà tó bá ń wẹ̀ wọ́n gbé kámẹ́rà síbẹ̀ ni ká tó wá sọ pé bàbá gbogbo Ìjẹ̀bú nígbà bàbá tí ń láì tí ìkú tí bàbá tí ṣé nígbà tí bàbá tí bá ń wẹ̀ nílé ìwẹ̀ ẹ máa ń gbé kámẹ́rà fún ká tó wá sọ wípé nígbà tó ti wá kú tán tẹ̀yìn láti bu àṣírí ẹ̀ ṣé bá ń kàn yín ni kí ló ṣe yín. Ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní kí ló fà á tí wọ́n fi dá nǹkan bo nǹkan tí a fi gbé gbogbo ẹ̀ ló ní ánsà gbogbo ẹ̀ ló ní kíni ló ní ánsà. Nígbà tí Awùjalẹ̀ dákẹ́ lọ́jọ́ Sunday ní ọjọ́ Sunday ìrọ̀lẹ́ Sunday l'Awùjalẹ̀ jáde láyé Awùjalẹ̀ kú 7 days ago. Lọ́jọ́ Sunday t'Awùjalẹ̀ jáde láyé tá a lọ síbẹ̀ tá a tó gbogbo ara wọn tá a ṣe gbogbo ẹ̀. Nígbà tí a wá daṣọ bò wọn mo wá mọ̀ yọ ojú wọn sílẹ̀ nítorí pé ẹni tó bá máa wọlé kó lè mọ̀ pé Awùjalẹ̀ ló wà bẹ́ẹ̀. Ọmọ kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ìkan nínú àwọn òṣìṣẹ́ ó wá lọ snap ẹ̀ ó gbé sórí online mo rí ó di wàhálà ó padà delete ẹ̀. Nígbà tá a wá dì wọ́n tá a ṣe gbogbo ẹ̀ ní àwọn ọmọ àlùbáríkà mo ń bọ̀ lọ́dọ̀ títí wọn ẹ bá jẹ́ distracted ní wọ́n wá decide pé ká dàdúfẹ̀ gbogbo bí wọ́n ṣe ń ṣe yẹn náà béèrè lọ́wọ́ mi pé ṣé ó right mo ló right. Nígbà tí wọ́n á dàbò torí pé àwọn tó máa kámẹ́rà sẹ́gbẹ̀ẹ́ máa kámẹ́rà bàṣírí ni wọ́n pè é kì í ṣe tú àṣírí mùsùlùmí máa ń bo àṣírí òkú ẹni mùsùlùmí ò yí tú àṣírí òkú tẹ́ ẹ̀ bá mọ tẹ́ ẹ̀ ń ṣe ẹni tí àwa ń ṣe dá àwa lójú dáadáa alẹ́rìí fún tá a fi gbé jáde. Nígbà tá a wá gbé jáde tá a gbé débi tí wọ́n ti fẹ́ kírun sí wọn lára ẹni tó bá wà bẹ́ẹ̀ lánàá á rí pé ẹ̀ẹ̀mejì ni wọ́n kírun jẹ̀nàsà yẹn. Nígbà tó máa kí alákọ̀ọ́kọ́ mo wà pẹ̀lú àkọ́bí òkú
nínú mọ́ṣáláṣí à ń sọ̀rọ̀ nígbà táwa ń bọ̀ láwa rí pé wọ́n ti ń kírun àjọ ìní wọ́n kí irun yẹn wọn ò tí ì ṣe kábàrà ìgbẹ̀yìn ẹlẹ́ẹ̀kẹrin nígbà táwọn fi jọyìn bá ṣe jọyìn bó wá lọ síwájú wọn á lọ bá bàbá ṣe fi máa pé bàbá ẹ máa tún irun yẹn kí sà bàbá ní ṣé kò sí wọn ní kò sí problem sà reason tí mo ṣe sọ bẹ́ẹ̀ nítorí wípé àwọn ọmọ bàbá yìí àwọn ọmọ Àwùjalẹ̀ wọ́n ti sọ fún mi pé anything is gbogbo nǹkan tó bá jẹ́ Islamic o instruction bàbá wọn nìyẹn so and àwọn ọdẹ ti sọ fún ẹ whatever tó bá ti jẹ́ Islamic go ahead ní bá ní nígbà tí a máa kírun yẹn sà a ò yọ aṣọ yìí nítorí àwọn doubters ẹ jẹ́ kí a yọ aṣọ àwọn tí wọ́n wà ń bẹ̀ tó máa gbé wọn wọ́n bá sọ pé ṣé káwọn yọ on my instruction wọ́n yọ aṣọ yẹn wọ́n ká aṣọ yẹn kúrò kí everybody lè rí pé òkú Àwùjalẹ̀ ló wà ń bẹ̀ bàbá ṣèfì máa bàbá àlùbáríkà wọ́n wá tún ìrìn yẹn kí wọ́n ń ṣe gọ́fúnà nítorí àwọn èèyàn ò bá wa kírun jẹ́ tí ò ṣàlùwàlá but wọ́n wà ń bẹ̀ kì í ṣe nítorí títí wọn kílẹ̀ yẹn ṣé ẹ wá rí àwọn ọmọ Àwùjalẹ̀ ṣé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo fídíò yìí ẹ bá mi bẹ̀ Ọlọ́run ọba tí ń gbọ́ àdúrà ní Ọlọ́run ṣe rí ibi tí bàbá ṣe dé nípa ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run jọ̀ọ́ èmi ò fẹ́ kó jẹ́ pé a máa ń ṣàdúrà pé kọ́lọ́run yàn nínú ọmọ kí ló dé tọ́lọ́run ọba ò lè ṣe gbogbo ọmọ bẹ́ẹ̀ kí wọ́n jẹ́ ẹlẹ́sìn bí bàbá wọn kí wọ́n jẹ́ ẹni tó dúró tòótọ́ bí bàbá wọn. láti orí àkọ́bí yàtọ̀ sí prof tó jẹ́ second born tó wà ní Amẹ́ríkà tí ò lè mẹ́kẹ́ gbogbo wọn ló wà lórí ìdúró pátápátá wọ́n dẹ̀ ń sọ fún mi pé whatever tí Islam bá sọ ní kí n ṣe ìmáàmù mi wà lórí ìdúró tí wọ́n jẹ́ ọ̀dà mi wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi whatever tí Islam bá sọ ní kí n ṣe kí n kárí hàn Allahu Akbar bá a ṣe di bàbá wa Àwùjalẹ̀ kò sí ìrùkẹ̀rẹ̀ nínú yàrá kò sí ìlẹ̀kẹ̀ níbẹ̀ kódà kò sí àwọn ọ̀pá ṣé gbogbo àwọn nǹkan tí mò ń kà yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé bóyá pé ọ̀rọ̀ ẹbọ àbí nǹkan kò sí rárá nígbà tá a di bàbá ní Islam ṣe ní ká di ọkùnrin láti dùn wọn a ò wọ aṣọ fún wọn kódà wáìtì tí wọ́n mo já apá ọ̀tún já apá òsì mo sọ di bí ìgbà pé èèyàn wọ apron ni àwọn tó wà bẹ́ẹ̀ àwọn ọmọ wọn wà bẹ́ẹ̀ tí wọ́n lè jẹ́rìí nítorí wípé wọ́n ti ní pure Islamic way bàbá àti tí wọn ò tí ì ní ju kọ́bọ̀kọ́bọ̀ lọ ẹ wọṣọ fún wọn ní ìnáwó ẹ tún control àwọn àfáà ni ẹ tún sọ bí àwọn àfáà ni kódà ṣe tó wá gbọ́ ṣé owó pósí ni ò sí lọ́wọ́ àwọn ọmọ Àwùjalẹ̀ ká tó wá sọ pé Àwùjalẹ̀ wọ́n máa ọ́dà ẹ̀ ní wọn ò ní ìdí àti rà á torí pé ẹni tó fẹ́ gbé wá náà fẹ́ fi gba orúkọ wọn láàyè àwòlò pósí kódà òòlù ẹni fàfà ẹgbẹ́ Àwùjalẹ̀ nínú lẹ́lẹ̀ òun la gbé sí Allahu Akbar ẹ̀yin èèyàn èyí ni kí ẹ lọ máa tún àtúbọ̀tán tí ẹ fi Àwùjalẹ̀ lẹ̀ pẹ̀lú Ọlọ́run ó ti tún ẹ̀yìn ara ẹ̀ ṣe ó ti prepare ara ẹ̀ sílẹ̀ Ọlọ́run ọba dẹ̀ ṣe àwa tí Àwùjalẹ̀ tí à ń jẹ́ àfáà bẹ́ẹ̀ Ọlọ́run ọba ò jẹ́ ká compromise ẹ̀ so àpadà sí burúkú ní bá wa so tẹ́ ẹ̀ bá gbà nǹkan tó wá ní kí n sọ fún yín rè ṣe wá fẹ́ gbọ́ bàbá mi nǹkan ló sọ fún mi ní ìrọ̀lẹ́ yìí pé anyone tó bá ní contrary to nǹkan tí mo sọ yìí tó mọ̀ pé Àwùjalẹ̀ ti kú lọ́jọ́ méje sẹ́yìn tó dá lójú tó dẹ̀ mọ̀ pé àwọn aláwo ti wá gbé Àwùjalẹ̀ wọ́n ti yọ nǹkan ara ẹ̀ tó mọ ibi tí wọ́n ti yọ lé ìdìbò tí wọ́n ti yọ àwọn tó wà lórí ìdúró nínú àwọn ọmọ àbí àwọn olóyè tí wọ́n wà ń bẹ̀ nígbà tí wọ́n ṣe àwọn ètùtù yẹn ó ní kí ẹni tòun kó bọ́ síta kó ṣe fídíò táwọn bá rí nígbà tó bá jẹ́ pé òótọ́ ni àgbà 2 million naira subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.